ọmọ yẹn pàlọ́jà èéfín ilé wa gbalé ó gboko èjì wẹ́rẹ́wẹ́rẹ́ domi ìrìwọ̀wọ́ sì dòjò ìjà kéékèèké sì ṣe bẹ́ẹ̀ ó dogun òkété ti gbóòrù mọ́ yín lọ ilẹ̀ mọ́ yín ọ̀tán. orí mi ló ń kó mi yọ ẹlẹ́dàá mi ló ń kó mi yọ orí mi máa kó mi yọ ẹlẹ́dàá mi máa kó mi yọ lọ. orí mi ló ń kó mi yọ ẹlẹ́dàá mi ló ń kó mi yọ orí mi máa kó mi yọ ẹlẹ́dàá mi máa kó mi yọ lọ. orí mi ló ń kó mi yọ ẹlẹ́dàá mi ló ń kó mi yọ orí mi máa kó mi. Tó bá yẹ kó pa ni tó bá jẹ́ pé fìlà ló ṣe kúrò lórí èèyàn ọpẹ́ gidi ni kéèyàn máa dùn because eléyìí ti pọ̀ jù tí àwọn yẹn bá lọ wọlé tó bá lọ wọnúlé kí lè expect kan ṣe ná nǹkan tá à ń sọ ìkọlà máa wí ṣùgbọ́n aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí irú kan máa yàn ṣẹlẹ̀. tí mo bá ní mo rí irun tó ṣẹlẹ̀ ní àárọ̀ àná yẹn rí irọ́ ni mo pa bí mo ṣe ń jáde síta báyìí ni mo bá àwọn ọmọkùnrin méjèèjì nílẹ̀lẹ̀ pẹ̀lú ọjà olóró lára wọn ẹ̀rù bà mí ariwo mi nìdí àmì gbọ́ tó fi jáde sí mi. Tinúkẹ́ sórí tí Ọlọ́run bá ń ṣòre àwẹ̀ dáadáa mọ̀ á nìbínú ṣe and mo tún rántí ìkan lára àwọn òwe Yorùbá tí wọ́n ní káàkọ́ ọmọ olórí kìí sí kòtò mọ̀nàmọ́ná ò tán náà ìmọ́lẹ̀ ọmọ olórí ó kọjá ẹ̀yìn bàdìwé Bọ́lájí bó wà ní àwọn dìmánàsì yẹn wà. lẹ́kàn ìwọ ló ń sọ̀rọ̀ bá mo ti ní kán káwọn ọlọ́pàá wa kó wọn àwọn tí wọn ní kó sọ́dọ̀ ọlọ́pàá náà sókè ló fẹ́ kí n ṣe. ó lágbára ẹ wo iṣẹ́ ni kẹ́ ẹ handle wọn ẹ handle kéèzì yẹn torí àwọn ọlọ́pàá yẹn ẹ má gbàgọ̀jẹ̀ fún wọn o kán lè mú wọn dáadáa kán jẹ́wọ́ ibi tó bá ti wá. díà ẹ ṣáàjà máa dúpẹ́ já fi gbogbo ibẹ̀ yẹn sílẹ̀ ọ̀rẹ́ kí ni kí n fi ṣe yín lálejò. ọ̀rẹ́ mi ó mú nǹkan tó ṣẹlẹ̀ báyìí sórí nǹkan tó ṣẹlẹ̀ yìí tọ́lọ́run ti rọra kó wa yọ a máa celebrate ẹnu in a big way gan ni torí Ọlọ́run tí ò jẹ́ ń bẹ nínú ìbànújẹ́. ọ̀rẹ́ a máa celebrate ẹ̀ ṣé tá a bá máa celebrate ẹ̀ ní ká sọ báyìí. ẹ ti dàrú máa bá yé ẹjẹ wo yeah, now you are talking. ó yẹ jẹ́wọ́. ẹ̀dá mi iṣẹ́ ibi tiwa náà. ẹ sọ̀rọ̀ níjọ kí ló dé ta ló rìn kí ni kí ló mú yín. ẹ má rẹ̀ ní ìwé rẹ̀ ní ìdí ìdáyọ̀ tó mú ní bàbá ìdáyọ̀ tó yẹ kó tẹ̀lé wẹ́rẹ́ ní kẹ́lẹ́. ẹ má gbé yẹn wá ní ìdí ìdáyọ̀ tó yẹ. Ọ̀gá ọ̀gá. ó tún ti ń lọ ṣìkàṣìkà ti ń lọ ọ̀dàlẹ̀ rẹ̀ ti ń lọ láti tún lọ ṣèkà ó tún ti ń lọ. ó tún ti ń lọ ṣìkàṣìkà ti ń lọ ọ̀dàlẹ̀ rẹ̀ ti ń lọ láti tún lọ ṣèkà ó tún ti ń lọ. ọ̀rẹ́ ló ń gbà ní ọ̀rẹ́ ló ń pa ní ọ̀rẹ́ òtítọ́ iye ṣọ̀wọ́n ẹ máa lọ orí mi. Hello.
know your name, please? Actually, my name is Nifemi. What about you? Nifemi. Anyway, Bolaji is my name. Happy to meet you. Ejo, F1 must come back. So okay. No, okay. My enjoy you. Oh, baby. Oh, I'm sorry. Nifemi. She will be the Oh. I like very budget. Like a anything. Báwo ló ṣe wá pé tó bẹ́ẹ̀ ṣá mọ̀ pé ibi tá à ń lọ owó náà ṣá mọ̀ pé ìbẹ̀rẹ̀ kò ń ṣe ibi tí kìíní lọ́bù kìí ṣe má bù wọ́n ibi musa yà dùkan ní alẹ́ ní wọ́n máa sọ fún ìgbà báwa ní ìgbà nígbà rẹ̀. Ọ̀gbẹ́ni wa adigun ayé báyìí ti fẹ́ náà láti di 2 hours. Àwọn mi ò lè máa dí kòtò lásán o, mi ò ń ṣe àwọn eré àbọ̀ ẹ̀ náà dí kòtò mi báyìí iṣẹ́ mi mo gbà náà bàbá yìí dẹ̀ sọ fún wa ó sọ pé báyìí ni mo fẹ́ máa gbà mo lè gbá ìbàyìí mọ́lẹ̀ ní ẹwù ẹja máa ya mi ò lè. Òótọ́ ọ̀rọ̀ ni ọjọ́ ti lọ lóòótọ́ ìjáfara dẹ̀ léwu lóòótọ́ because láwọn tó bá lọ gbọ́ra wa tá bá lọ là lẹ́yìn lásán tí wọ́n bá wa yẹn ẹ jẹ́ ká tètè máa jàjà rẹ̀ bàbá yẹn ẹja máa jàjà rẹ̀ máa jà. Irú wàhálà ọdún ọmọ tó ń fi mi ṣe lé ní báyìí kan sí for God's sake ó tiẹ̀ tiwa now ó tiẹ̀ ṣiṣẹ́ o kò sí ṣiṣẹ́ o máa pàkẹ́ síbi I've already too late this is 12:30 mo ti late mi ò lè lọ síbi tí mo lọ mọ́ sí ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ egun kí ìwúlá kí ni mo mọ̀ tí mo fẹ́ tọwọ́ bọ̀ sí
mo tẹ̀ ní láti padà sílé ni because mo ní láti padà sílé ni ọ̀rọ̀ mọ́tò yìí ti sùn mi mo ní láti padà sílé ni mo ní láti padà sílé ni. Oh my God! Ẹ wo mọ́tò tó ti ń dá mi dúró láti àárọ̀ tí mo ti wà níbí báyìí. After all, ibi tí mò ń rush láti lọ sí mi ò ní lọ síbẹ̀ mọ́. Ó wá àdáni dúró di dodo ní gbèsè àbí nǹkan lórí kí mọ́tò ìbàjẹ́. Sí mi ò nílò lọ síbi tí mò ń lọ mọ́ ń sìn ìfọ̀gọ́tẹ̀. Ẹ máa lọ fọkàn sí o. Ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣe rí ẹ tú mi sílẹ̀ ara ní mi ẹjọ́ ṣe anything tí ẹ bá. Shut up! Ó dẹ̀ ń wúgà ń sapá bí tó ń ṣáyà bí ẹ̀yin sọ pé gbogbo ohun tá a bá fẹ́ ṣáwájú oníbàárà lójú ẹ̀ ni bó ṣe wáyé opportunity kan tó jẹ ní pé wọn àfẹ́ mi ẹ lé mi lọ́wọ́ màá ti tẹ́jú ẹ mọ́lẹ̀ máa jẹ mú ẹ máa jẹ apẹ́ ẹ máa jẹ etí ẹ máa jẹ ẹsẹ̀ sí tí alákòá ó mọ bó ṣe ń lọ jẹ́ kó mọ̀ já sí jẹ́ kó mọ̀. Pa mẹ́mẹ́. Kí ni ìtumọ̀ ẹ̀? Today go down nínú akú. Ẹ má jẹ́ kú ẹjọ́. O ní ìdá àti káyà sókè ẹni tó máa pa ẹ́ ń bọ̀ nísìn màmá di màmá ìyá tí ó fòṣì Ọlọ́run wọn kó ẹjẹ́ ń gbòòrò. Tinúkẹ́ kí ni mo ṣe fún ẹ tó ní kó dé mi báyìí. lẹ́nu sọ̀hún níbo ló ti rí Tinúkẹ́ Bọ́lájí kò yé ẹni wípé ìràwé kan kì í dájọ́ lẹ̀ kó súnà Bọ́lájí wòkè kó wọlẹ̀ kò ní lo ráyè mọ́ ikú ẹ̀ rèé. Máyìbọ̀ Tinúkẹ́ Máyìbọ̀. Sórí àlá tó láyìí ó lágbára gan o in fact ó ti pọ̀ jù ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èmi sàti ẹ̀kọ́ bọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà pé Ọlọ́run sọ pé kó yìnbọn mọ́ ọ. Àìrọ̀ kò yìn Ọlọ́run jẹ́ òyìn o Ọlọ́run jẹ́ òyìn o. So wá rí àwọn àgbàlagbà ló wá máa ń pa lòwe wípé obìnrin bímọ fún ni kò ní ọmọ pa ni o. Gẹ́gẹ́ bó ìṣesọ́ lẹ́ẹ̀kan náà oní àgbà tí ń sáré inú ẹ̀ kan tí nǹkan ọba lé a jẹ́ pé òun gangan fúnra ẹ̀ ń lé nǹkan. Lórí ọ̀rọ̀ yìí ní tèmi ní o èmi sókàn mi ní o mi ò sọ pé wọ o tó bá jẹ́ èmi ní o ni mo lá irú àlá bẹ́ẹ̀ tó wá jẹ́ pé ìyàwó mi ni nǹkan tó bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ìyàwó yẹn ò ní gbénu lé tèmi mọ́ yín lè dànù ní o èmi ní o pásánà mi ò sọ ìwọ o. Bọ̀ ṣé nǹkan tó ń try sọ fún mi sí pé kí n lé Tinúkẹ́ lọ. má sì mí gbọ́ o èmi ò sọ pé kó o lè lọ o tó o bá lè lọ kó sá ti mọ́ gbẹ̀mí rẹ ni tó bá lọ kó ti mọ́ gbẹ̀mí ẹ̀ o ní ti tèmi torí mi ò fẹ́ kú tiẹ̀ báyìí ọ̀rọ̀ mi yé ẹ. because sórí àárín yẹn náà ó ń ró èmi náà lójú bákúnbákún because Tinúkẹ́ kò ń ṣe alágbọ̀njọ èèyàn bẹ́ẹ̀ náà bí mo ṣe rí pé but anyway ó ṣe gan ọ̀rẹ́ but mo really appreciate gan ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. tèmi sáà fún ẹni pé alátìsí ọlọ́mọ mọ̀ àti sí ara ẹ̀ o so wá nǹkan sọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o torí mi ìfẹ́ ló ṣe báyìí tèmi. Ọlọ́run jẹ́ ká wára wa ti náà ọmọ ọdún mélòó ni mi ọ̀rọ̀ mi kí ni nǹkan tí mo ti gbèsè láyé mi
Àwọ̀ eré ni o, àwọ̀ tí mo yàn àwọ̀ eré. Èmi ò sáwọ́ ọ̀dàlẹ̀ àwọ̀ ìkéré, àwọ̀ tí mo yàn àwọ̀ eré. Ìbá kọ́dá o, ìbá ṣẹ̀dá ẹ̀bẹ̀ yín àrànmọ̀yà tí kọ́mọ nípa ojú àlá ẹjẹ́ ó jẹ́ mi ṣe. Ìbẹ̀ yín bàbá àgọ́dẹ àgbàgbà sẹ́nu kọ́ńdọ̀rúkú ìbá yín. Ìbẹ̀ yín ìyá o pẹ́tẹpẹ́tẹ là bá balùwẹ̀ ìbá yín o. Ẹjẹ́ ó jẹ́ mi ṣe ẹ mọ̀jì ohun mi o. Alágbẹ̀dẹ ọ̀run o, alágbẹ̀dẹ ọ̀run o, alágbẹ̀dẹ ọ̀run o. Mo dé láti wá yàn pin tèmi lónìí o. Ara tó bá wọ̀ ló ń fọmọ ẹ̀ dáadáa. Ara tó bá wọ̀ ni o fi mí dá lónìí o. Alágbẹ̀dẹ ọ̀run o. Alágbẹ̀dẹ ọ̀run o, alágbẹ̀dẹ ọ̀run o, alágbẹ̀dẹ ọ̀run o. Èmi ń lọ ilé ayé lónìí o, mo fẹ́ wá yàn pin tèmi. Alágbẹ̀dẹ ọ̀run o, ilé ayé tí mo lọ mo fẹ́ kó jẹ́ pọ́wọ́ méjì fẹ́yàn kan ni mo fẹ́ lọ máa ṣe o. Alágbẹ̀dẹ ọ̀run o, ibikíbi tí má gbóríwọ̀ kọ́ mọ̀ pé mi ọmọ yìí kò dé bàbá fòǹtẹ̀ló fàṣẹ dìde bàbá o. Alágbẹ̀dẹ ọ̀run o, ẹ jẹ́ ojú mi ṣe o. Alágbẹ̀dẹ ọ̀run, alágbẹ̀dẹ ọ̀run, alágbẹ̀dẹ ọ̀run, mo dé láti wá yan ìpín tèmi o kí n tó máa lọ sínú ayé. Ohun rere tí mo fẹ́ nìyí, ṣe fún mi, má fi mí dára tó wù ẹ́ ẹlẹ́dàá mi. Nínú lékílé tí mo bá wà, mo fẹ́ kí ìwọ ẹlẹ́dàá mi dáàbò bò mí. Mi ò sì fẹ́ kí wàhálà, ìbànújẹ́, ìdààmú kó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni tí ó bá jí adé orí mi. Ṣùgbọ́n ní ọjọ́kọ́jọ́ tí mo bá fi inú ilé náà sílẹ̀ ni kí ìwọ ẹlẹ́dàá mi máa bá mi lọ. Alágbẹ̀dẹ ọ̀run o. Ẹ gbà mí, Àtinúkẹ́ mò ń wò yìí. Àṣé gbogbo iṣẹ́ tí mò ń ṣe fọ́mọkùnrin Àtinúkẹ́ ni òjò jẹ́. Ó sì tó bẹ́ẹ̀ Àtinúkẹ́, ó tó gbangba sùn lọ́yẹ́. Tó bá rí bẹ́ẹ̀, tẹkúntẹ̀jẹ̀ lọmọdé bá wọnú ẹ̀gún ìgbágó, tẹkúntẹ̀jẹ̀ lọmọdé bá wọnú ẹ̀gún sunsun, tẹkúntẹ̀jẹ̀ lọmọdé bá wọnú ẹ̀gún labẹ́labẹ́. Yímiyími o, bí ọba wà máa bọ̀. Yímiyími ọ̀kàrẹ̀, mo pè ó jẹ́ mi, iṣẹ́ dé tó ṣe o, òwò dé ọmọ aláṣẹ là. Ṣé bá ọmọ Tinúkẹ́ kò tiẹ̀ síbi tọ́ ọmọ ìyàwó ọmọkùnrin ò ní dí mi lọ tí ò jẹ́ṣẹ́ mi ọ jẹ́. Wọ́n á fẹ́ kó lọ bá kó o ṣe bọ́ṣẹ́ tí ṣojú. Ìrọ̀lẹ́ lọ fẹ́ lẹ́yìn kò gbọ́dọ̀ bá lórí ilé alààyè kó o ṣe bọ́ṣẹ́ tí ṣojú. Ọ̀yá àfírá. Tó bá jẹ́ bàbá mi ló bí mi. Orí arẹ́ ní rẹ́yìn olóko, èṣù ní rẹ́yìn ẹni orí, ọ̀pẹ ní rẹ́yìn gbódúdú. Mo gbọ́dọ̀ rẹ́yìn ọmọbìnrin ni. Ọ̀kàrí máa báṣẹ́ lọ. Àjàṣẹ́gun tàgbáàrin. Ọ̀kàrí. Ẹ gbà mí,
asalaga ni a pe fayin laga ni a pa àwọn ìsọdà ó dífá fún ọba yanrin dífá fún ọba yangi dífá fún òpin tẹ̀tẹ̀ sọ̀rọ̀ ọba òpin tẹ̀tẹ̀ sọ̀rọ̀ ó dífá fún ọba ògèrè músọlá ó dífá fún ọba àríyìn wọlé ó dífá fún ọba alágbádá ńlájẹrin epo ibà ilẹ̀ ni àtàpẹ́ ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ilẹ̀ ló bí ọ̀gàgà ló bí onítàbó ló bí ọ̀rọ̀ ìfẹ́ ni ègbé ni fún yímíyímí yìí o aránṣẹ́ kò tó sẹ́jẹ́ kíní bí yangi inú ọ̀pẹ àkúre àsọ̀njẹ mi ló ń jẹ lásán ni bọ́ padà wálé ẹ̀bọra bọ́ lásọ tó bá wá rí bẹ́ẹ̀ à ń pa ọ̀nà oko dàbọ̀rọ̀ ń tà sí ọ̀rọ̀ ẹnu ṣíṣe tó kù ṣe bẹ́mi ni. Àkóbá àdábá àkóbá àdábá má jẹ́ ń kó àkóbá àdábá láyé mi. Àkóbá àdábá àkóbá àdábá má jẹ́ ń kó àkóbá àdábá láyé mi. Má jẹ́ ń kó àkóbá àdábá láyé mi. Tinúkẹ́. No, má sọ báyìí. Tinúkẹ́. 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 Ṣáàtú bó ṣe dúró yẹn. Dúró bó ṣe ń wo ẹ̀yàn. Ara fún mi náà. So Tinúkẹ́, ìwọ ní guts láti wọnú ilé ìpadà wá fún mi. Wá bá mi. So o ní guts láti wọnú ilé ìpadà wá bá mi. Gbogbo bí mo ṣe ń pè ẹ́ tí ẹsẹ̀ báyìí tó ń kàn ẹ́ nípakọ̀ o mọ̀ gbà yẹn. So o tún lórí láyọ̀ tún àpàdà bọ́ owó ní wá bá mi. Bọ́lájí, Tinúkẹ́ ló mọ̀ ń bá wí. Tinúkẹ́ ni mo bá wí. Sórí tí n bá ya bò ẹ́, ayé bàjẹ́ nìyẹn. Adé o. And you, Tinúkẹ́. So ìwọ lórí láyà, ó gbé ọkùnrin lọ sí hòtẹ́ẹ̀lì. Tinúkẹ́, ó lórí láyà ó gbé ọkùnrin lọ sí hòtẹ́ẹ̀lì. Mi mọ̀ pé o ti daṣẹ́ wò. Mi mọ̀ pé o ti di aṣẹ́wó. Sórí bí mo tiẹ̀ ṣe ń wù ẹ̀ wájú mi. Sórí bí mo ṣe ń wù ẹ̀, inú ẹ̀ ń bí mi. Yes, inú ẹ̀ ń bí mi. Ó fẹ́ sọ̀rọ̀. Gbogbo tó ń sọ yóò yé mi, Bọ́lájí. Àbúlórí burúkú yẹn ni. Olórí burúkú yẹn ni. Kí ni nǹkan tí mo ti ẹ̀ ń bá sọ for God's sake? Ó yá now, gbé ẹrù ẹ lọ wọnú lẹ́sìn kó lọ gbé ẹrù ẹ. Abẹ́rẹ́ ló bá kéré jù nínú ẹ̀ kó kó sí. Àbí ṣé mi gan? Bọ́lájí. Kọ́dé o. Olúwa. Adébò ń ṣeré ni. Olúwa. Olúwa mi o. Olúwa mi o. Bọ́lájí ju ọkọ̀ jẹ́ mi. Wọ́n ní kò ní ìsàkóso ìyá ìjọ gẹ̀rọ sáà yá lọ́sí. Ṣé lágbèrè bó ṣe lọ? Bọ́lájí ní sùúrù kò jẹ́ mi. Torí tí bá fi gbọ́ lẹ́nu ẹ̀,
ayé ìbàdí kan nìyẹn tí bá tún gbọ́ òbó ṣe yanjú olùsí ọjọ́ kan aṣẹ́wó òbó ṣe rí skẹ́lẹ́ èmi kan ṣébi kan ló ẹ̀yà. Bọ́lájí. ọ̀yà ẹgbẹ́ ní sùúrù jọ. ọ̀yà ó ṣì dá jọ mo ní kó lé bá mi ti gẹ́sì mi jọ olóṣì. ìyàwó olè tọkọ ṣe ilé náà ní. ó ti ta ló kù mo fẹ́ lé báyìí. mo ti ń bínú ta mo fẹ́ lé. tó fẹ́ lé no o lè lé mi náà síta o lè. padà sáyé my friend. ikọ̀ mi jẹ́ mi. Kí ló dé ọkọ mi? Ẹ̀yin Bọ́lájí ni o. Òye mi náà ó ṣàdédé dé báyìí ló ṣàpariwo ń tẹ̀ kí ní nǹkan fẹ́ kó yé mi náà bó ṣe kó gbogbo ẹrù mi dà síta nìyẹn máa mi. Kò yé mi ò tẹ́ ò bá wo. Ó sọ pé òun rí ni lóòótẹ́ èmi dẹ̀lélẹ̀ mi jáde kúrò lé máa mi. Ṣé ó dá ẹ lójú pé ò lọ sóòtẹ́ torí mi mọ̀gbà tó bẹ̀rẹ̀ ìrìn àrè o? Màámi ṣé iná ò trust mi ni mi jáde kúrò lé látàárọ̀. Kí ló lè dì Bọ́lájú dẹ̀ ṣe wò bá yẹ wá gbà mí náà mà ní díẹ̀ ní tí ó má dá wà láàlẹ́ sáré. Níbo ló wà? Ṣé ilé ló wà? Ilé ló wà. Hello? Ó kàn ń hó ni kò sọ̀rọ̀. Ló sáfìsì wo lélẹ̀ ta kan Nàìjíríà yóò tọ́. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Mo ń jáde lọ. Ṣọ́ọ̀tì yé mo ṣe báyìí ọkàn balẹ̀. Ìsẹ́ni tó máa gbalé ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ fọkàn ara ẹ̀ balẹ̀. Lẹ́gbẹ́ lótìtọ́ ò lọ sóòtẹ́ ọ̀gá. Bá tó ojú òdùn wọlé fọkàn balẹ̀ sẹ́ wọlé dáná nǹkan tó máa jẹ kó relax. Bóyá kí n kọ́kọ́ lọ síbẹ̀ kí n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ kí n tó lọ bí tí mo fẹ́ lọ tàbí tí n bá kúrò bí tí mo fẹ́ lọ gangan kí n gbàbẹ̀ lọ. Màá ṣàrí pé mo rí torí aago yìí mò ń pè nọ́mbẹ̀ ò lọ. Mami bíbẹ̀ ní kẹ́ bá mi gbà lọ ẹjọ́ mami. Báwo ni akẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀? Mo wá fẹ́ gbẹ́rù mi wọlé. Ìwọ gbé wálé wàá gbé padà síbẹ̀ wàá gbé padà sílé ọkọ ẹ̀ kí ló dé wọ́n ṣe ìyàwó fúnyàn lẹ́ẹ̀mejì wọ́n ṣe ìyàwó lẹ́ẹ̀mẹ́ta a sì yẹn lọ ni wàá dẹ̀ wà mẹ́wàá lóyún wà bímọ ẹ̀ gbára yín kalẹ̀ a máa wá bẹ́ẹ̀ ìfòyìnlé. Báwo ló máa bẹ̀rẹ̀ ìrìn àrè? Ṣé pọ́sibú kò lọ sí òtẹ́ òṣà? Ó rí pé nígbà tí ìwádìí mi dùn pé mo fẹ́ rẹ kọ́rọ̀ wa. Ó ya èmi náà lẹ́nu. Yorùbá ní nínú òtún lásọ ẹ̀dì tẹ́lẹ̀ kan náà and then oru mẹ́ni ọ̀wọ̀ tó rí bí nǹkan ṣe lọ lẹ́jọ́ mẹ́ta yìí kò dùn mọ́ èmi nù o in personally kò dùn mọ́ mi nù mí dẹ́ni sọ́tì yẹ o mo dá alábàání o gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí o bá lè gbà lẹ́ tó bá lè gbà. Máa sọ̀rọ̀ ẹ lọ nà. tó rí mo ní bàbá kan àwọn oní ìlà bàbá yẹn á ti kéré mo ti mọ bàbá yẹn ní ìbàdàn mọ̀ bóyá tèmi àti ẹ bá jọ lọ débẹ̀ mo ti àṣọ ni pé bàbá yẹn máa wá solution sí ní oṣù lẹ́yìn. Nǹkan tó ń sọ yẹn gan bàbá tó ní ká máa lọ sọ́dọ̀ iṣẹ́ kí làwọn ṣe. Oníṣègùn. Kò ṣe ọ̀rẹ́ mi because bàtún kọ́kọ́ ń sọ yẹn mi kọ́kọ́ understand ẹ kò dùn mọ́ mi náà ní ìwẹ̀ ṣe ń lè yìí kò dùn mọ́ mi náà àtọ́ inú mi dẹ̀ bí mo ṣe ní suggestion bẹ́ẹ̀ wà lẹ́kàn kò sí ṣíṣe kò sáà ṣe mọ́nà ìgbà wo ló fẹ́ ká lọ síbẹ̀. A ní bí iná kan lásọ ẹ̀dì tẹ́lẹ̀ kan náà tó bóyá di ẹ̀rìn ìrìmọ̀ rẹ̀ ní àárọ̀ ọ̀la bí akara. Problem cause owó mẹ́ni ọwọ́ ìbílẹ̀ ti ṣúbà sórí owó mẹ́ni ọwọ́ jẹ́ ká sì máa padà sí bí akọlọ́jọ́ àná láti ní. Ọláyé kan ṣe dáadáa ni ẹ kújọ mẹ́ta báyà bínú sí mi ọlọ́rin dá àwọn àlejò kan ló ń lé lọ́rùn kàásì tí mo rí yín. Kọ́ọ̀bà sí mi lórí ọ̀rẹ́ mi ni o Bọ́lájí lórúkọ rẹ̀ aláàánú mi ni olóore mi ni àmọ́ ó kàn wá di bí ẹnujọ́ mẹ́ta yìí kan ni nǹkan fẹ́ ó sì ṣàfẹ́rẹ́ fún ni. Nǹkan fẹ́ sáfẹ́rẹ́ fún èmi ló kọ́ tí ẹ̀. Bọ́lájí lórúkọ mi sà. Mọ̀ Bọ́lájí ọ̀dà àwọn ìyá mi tí a fi ṣe ìlénu lọ́wọ́
màá lé ògbó ẹ̀rọ yìí lọ. ẹ láwórí ẹ láwórí ẹ láwórí bá a bá fẹ́ mọ lójú àrínà ẹ̀yin ìyá mi bọ́rọ̀ ọmọkùnrin bá ti jẹ́ gẹ́lẹ́ ẹ fi díẹ̀ hàn mí. kọ́ òun àtẹnìkan wọ́n jọ ń ṣe fanfà láàrin ara wọn ó ti ṣe ẹnìkan tí ọ̀yọ́ kọ́sẹ̀. bàbá mi ò ń báyàn jà lẹ́kàn mi ò ń báyàn jẹ́jẹ́ ibẹ̀ ṣé ń wò mí jẹ́jẹ́ mi ni mo máa ń lọ mi ò ń báyàn fà wá rárá. ọ̀làlẹ́kàn nígbà tó ti mọ̀ mí ǹjẹ́ mo mú òmù lómù rí ẹrù dáadáa. torí pé tí mò ń wò nínú omi yìí ẹlẹ́dàá ọkùnrin àti obìnrin lọ́kọ̀yìn síra wọn. torí òun àti ìyàwó ẹ̀ bí ọjọ́ mélòó sẹ́yìn tí ìyàwó rẹ̀ àti òun àti ẹ̀ tẹ́jọ́ ní fàáfà. ohun tí mò ń wò nínú omi ẹlẹ́dàá àwọn méjì ọkọ̀yìn síra wọn báyìí dájúdájú ẹlẹ́dàá ìyàwó rẹ̀ àti tiẹ̀ lọ́kàn ìsira wọn ẹ wá gbọ́ iṣẹ́ ayé lè rí wọn. wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ọmọbìnrin wọ́n fẹ́ fi dá ọ̀rẹ́ rẹ̀ láàmú ni kọ́wọ́ lè bá àríbi wọlé sí la wọ́n fẹ́ dojú ẹ̀ délẹ̀ ni. ọ̀rọ̀ yìí ọ̀wá gbẹ́bọ bẹ́ẹ̀ ni ó gbé tutù tí n bá ní ẹ lọ rèé wá ewúrẹ́ wá wọ́n kàn pàjẹ́ lásán ni. bẹ́ẹ̀ ni bí n bá ní ẹ lọ rèé wá gùtà funfun bọ̀ lọ́jọ́ wá wọ́n fi sọ bẹ̀jẹ̀ ni. ọ̀wá wọn ti ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí Ọlálẹ́kan yóò wà lórí pé ọmọbìnrin yóò fọjú ẹ̀ mọ́ra kẹ́ẹ̀sì parí ìjà kórí pọ̀ padànù ilé rẹ̀ torí bí bẹ́ẹ̀ kọ́ tí ọba lọ́rẹ̀ ṣe àtúnṣe kọ́mọbìnrin wọn padà sínú ilé ẹ̀ tó bá rí pé bàbá ẹ̀ ló sì bí mẹ́ta gábí tí màá sọ fún yín sórí gbogbo tó lérò pé ọmọbìnrin ń ṣe ọmọbìnrin mo ṣe àwọn ayé wọn fẹ́ ti bí ọmọbìnrin nìyẹn wò kó lè bá sí ẹsẹ̀ gbé wo ọwọ́ ẹni báyìí ńlá fi tó ààrẹ ní ṣe wá tètè lọ ní sí àtúnṣe kó rí pọ́ afájú ọmọbìnrin yẹn mọ́ra kó o sì rí pé ọ padà sínú ilé rẹ láì sí àtúnṣe ọba rí bébà lè rà owó ní oṣù. ọmọ kó lè jù bẹ́ẹ̀ lọ. gbogbo wa tó ń fi ọkàn ṣiṣẹ́ pé ọmọbìnrin ń wù kó wù àdúgbò tètè yá wójú kó lẹ́ẹ̀ fún ọgbọ́n ẹ sì tètè lọ rẹ̀ ṣàtúnṣe. a máa fẹ́ náírà padà. wá bẹ́ẹ̀ tí ń lọ yìí àìfẹjọ sórí òwúlẹ̀ sún ẹsẹ̀ lọ tètè lọ rẹ̀ fi ìgbésẹ̀ kẹ́rin bẹ́ẹ̀ sí ọgbọ́n nípò padà ní ilé rẹ̀ torí ìgbésí ayé rẹ̀ tó gbà padà sí ìgbésí ayé rẹ̀. Wọ́n máa retí yín o. Ó mà ṣe o. Ẹran ní màá mú ní jẹ ìdí o. Tí kì bá ṣe pé ẹran mú ni jẹ ìdín Bọ́lájí àbí kí ló ń pè é so ìwọ lè kẹsẹ̀ lẹ́sẹ̀ wá sílé tèmi kó ló wá bẹ̀ mí àbí kó ló wá bọmọ mi ó gbàgbé nǹkan tó ṣe lọ́jọ́ tí mo wá sílé ẹni tó ń gbọ́mọ́ mi bí ajá tó bẹ̀rẹ̀ sí ní pariwo tó lóò tí ẹ̀fẹ́ rí mi kémi bọ́ta tó lé mi ìyá aṣẹ́wó ṣùgbọ́n pé ìyá aṣẹ́wó tó bí aṣẹ́wó tó brought aṣẹ́wó òun náà aṣẹ́wó ni àmì mi dúpẹ́ tèmi aṣẹ́wó ní class o lè wá lé mi kó ló wá bẹ̀bẹ̀ ṣá tí ẹ̀gbọ́n náà dúró ṣé irú ọjọ́ yẹn tó bá jẹ́ pé orí kì tí ò sá fún ẹ bóyá kò forí ẹ̀ sọlẹ̀ tàbí kò kan lẹ́sẹ̀ àbí kò kan lápá bàbá bẹ̀ mí lẹ́nu náà nìyẹn o tí ò pé méjì wèrè àyàmọ̀ pẹ́ni tí ń wò ni o wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ló wá bẹ̀bẹ̀ àtẹ̀yìn bọ̀dà ẹ wá jọ kóra yín pọ̀ ẹ lẹ wá bẹ̀ mí ẹ bẹ̀ kíni kí lè á bẹ̀bẹ̀ fún kíni
kò tiẹ̀ lè kí ni tèmi díẹ̀ ní ti dòwúnú méjì Tinúkẹ́ àwọn ọkọ ẹ̀ wà o wọ́n náà wá bẹ́ẹ̀ wọ́n ní o máa bọ̀ nílé ẹ̀yin lẹ kúkú fẹ́ ra yín ẹ̀ sì ra yín ẹ̀ múra yín wálé bàbá mi ni. Mọ́mì ẹ o ṣe rí tí n bá sọ fún mi pé mo mọ nǹkan tí mo ṣe ń gbà yẹn mo parọ́ fún yín ni mà ẹ jọ̀ọ́ mà ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ ẹ má bínú iṣẹ́ èṣù ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mọ́mì ẹ̀yin náà la máa bẹ̀ ẹ rí i pé ẹ̀yin màmá náà lè máa ń sọ pé ọmọdé ò ní mo rí jẹ kó má rà lọ́wọ́ ẹ wò kẹ́ẹ̀dẹ̀ máa wò Bọ́lájí tẹ̀ ń wò yẹn mo ti bá wí gan lórí ọ̀rọ̀ yìí in fact mi ò lè sọ rújà tèmi àti ẹ̀ta àdìjọ jà lórí ọ̀rọ̀ Tinúkẹ́ so ẹ̀yin náà lè máa bá wa bẹ̀ Tinúkẹ́ kó má bínú. ìyàwó wọn bá ìwí. ẹ̀yin ò mọ́ mi ọ̀dà ló kù tí Bọ́lájí ò fi gé mi jọ yẹn ẹ̀yin ò Bọ́lájí ní tí Bọ́lájí ṣe é dùn mí gan-an. Àdùnní òpó òmùlérè wọn ajá àlè kan òpó kájà kárọ̀ yọ abímbé ṣókáwé tó lọ́ba tó jura wọn lọ má bínú ò ní bínú ni ṣó ti gbọ́. jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run mo fi bẹ̀ jọ má bínú sí mi jọ iṣẹ́ èṣù ni jọ. ìsìn lòdì sí èṣù àbí mo ti gbọ́ ọ mo ti tàn. Súnmọ́ ìwọ náà la máa bẹ̀ ṣó ti yẹ má bínú sọ̀rọ̀ mi ṣó ti yẹ so gba pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò jù bẹ́ẹ̀ yẹn lọ tọ́lọ́run dẹ̀ tètè ní kí Ọlọ́run tètè bá wa tàn mọ́lẹ̀ sí kó tó di pé máa pẹ́ jù bẹ́ẹ̀ lọ. Tinúkẹ́ bábìlì ọkọ mi máa wá bẹ́ẹ̀ èṣù burú èṣù lágbára de pè nígbà láyé tẹ́ lásán lónìí èṣù òsì ní yá yín lágbára Ọlọ́run ẹ̀ bọ̀kùnrin ẹ̀ bòbìnrin àbíró tí wọ́n bá yín gbẹ́jọ́ Yorùbá ní tàbá fọwọ́ ọ̀tún bọ́ mọ́ àfòsí fàmọ́ra bó ṣe wà bí òtẹ́lẹ̀ gan lọ́rùn ibi tó ti lọ tó ṣègbéyàwó táyé gbọ́ tọrọ mọ́ tá a pèrò tá a pẹ́ bẹ́ẹ̀ tá a kọ́ gbà wọ́n tún wá gbọ́ kó wá ń dá ní mọ̀ṣú. wọn ní fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ wọ́n lè níwà ẹni ò dáa ṣó ti gbọ́ má bínú ọkọ mi jẹ́ ká gbà bẹ́ẹ̀ kó darí jọ pé. ìwọ ló ń bá yàn bọ̀ nígbà tó lóun dẹ̀ ti ní kó realize mistake so no wahala no problem má bínú ṣó ti gbọ́ tábà tó lè ṣu dẹ́kun àtọ́jú ìkọjẹ́sù àti ìbùtọ̀ rẹ̀ náà àti pé ṣọ́n pé yán ẹ̀ mò ń béèrè náà mo ṣe níbẹ̀ tó ń kí mọ́ mi tó wọ́njú tó ń gbó mọ́ mi mo gbà á Bọ́lájí tèmi mọ̀ tí mo mọ iye how many years ẹ ti cut kó tó di pé ẹ wá ṣe wedding tó máa ba búbú tó máa kí ló lè dé ẹ jẹ́ ká gbà pé bó ṣe sọ pé iṣu ni má bínú ṣó ti gbọ́ ọkọ má bínú yóò tọ́ sí wọn. Bọ́lájí jẹ́ pẹ̀lẹ́ tú ọ lọ́wọ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ọ lọ́wọ́ o èmi ò bímọ ìyá o mi ò bímọ ìyá bàbá ẹ lójọ ni òṣèlú lára tó bá yẹ pé mi lójọ ọ̀nà òní ìgbà òye pé yà ń jẹ́ o bàbá ẹ lójọ o ẹ ṣé o adúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé màmí. tó gbàwó dẹ ní ẹ máa wá múra yín. tó bá sì di bó bá yá. nǹkan tó bá yá kan tó gbọdọ̀ pẹ́ mọ́ so bàbá tí ń lọ sí ìkájọ máa lọ ni. jèrè ara ti wà lọ náà kó lọ kẹrù tó yàwó lọ kẹrù ẹ̀kọ́ tí kò tó lọ yẹ ṣàjẹun ṣé kó dáná kó bá yín ṣe ráì kẹ́ ìjẹun kẹ́ máa lọ máa ṣe gbogbo yẹn. èmi náà máa sáré lọ́nà bí ẹ̀yẹ ní àgbẹ̀ lórí ká wọ́n lọ wá sí ìlú dáadáa. Ebo. Olúwa mi o. 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 Wọ́n bẹ̀rẹ̀ má kó bá níjọ́. Ayé o. Kí ló ń porúkọ ọtẹ? Ibo ló wà nígbà tí mo sọ àdẹ́bí kéṣì látàrọ? Automatically, I was told by the father and the mother that automatically specimens of identical plumage congregate together. Ìtumọ̀. Àwa lọ wà bíbí yìí, tẹ́yìn fi wọlé tí mo fi sílẹ̀kùn, bẹ̀rẹ̀ mo wá. Ó wà lára ẹ̀.
Dani. Sẹ́bẹ̀lì mi ẹ̀sìn gbóná. Kàyéfì. Ìjẹ́. Kí ló ṣẹlẹ̀? Ọláfúnkọ́ mi. Wá, ọmọ apájá. Kúlúwẹ́. Wá gbé báàgì wọlé tẹ̀. Olúwa mi o. Àwa rè. Mo ní kó gbé báàgì yẹn, iṣẹ́ tó bá ti ga ọ̀lọ́gbọ́n lórí mọ́ ni, a ní kó gbé báàgì lé wọlé. Ibi tó dépo, tìbú tẹ̀lé yóò tún jágẹ́ ti márùn. In fact, ìwọ ló yẹ kó máa pè ní lámọ̀rin o. Tó fẹ́ jáde. Kí ló ń sọ ẹ̀? Jáde kẹ̀. Mo ń jáde àbí mo ṣẹ̀ṣẹ̀ wọlé sí ni orí Tinúkẹ́ ni Tinúkẹ́ lélẹ́yìn náà. Tinúkẹ́ kí ló wá ṣe? Nílé ọkọ mi Ọlọ́run ti bá wa yanjú ẹ. Ọ̀rẹ́ má yẹ kí n tó ẹ̀yàn Tinúkẹ́ ti wọlé báyìí. Congrats. Inú mi dùn gan o Ọlọ́run. So ọ̀dọ̀ mọ́ mi la ti ń bọ̀ nsìn. So even Láìdé gan àjọ ń bọ̀ nsìn ni ibi tó ń lọ mi ò jẹ́ kó lè bá wa délé ṣó ti yẹ. Nǹkan tí mo sọ fún ẹ nìyẹn. So mo ti ń tẹnu mọ́ bá kọ ẹ láti jẹ́ pé kó jẹ́ ká wálé ká wá mú ẹ wá sílé. Ó ṣàjárí ni pé òun ò fẹ́ mọ́ òun ò ṣe mọ́ so ti ní sìn. Àdàgbé àdásọ fún wọn nìkan ó rí pé kò make sense. So inú mi dùn gan o. So sórí inú mi á dùn bó tẹ̀ ṣe wọlé ṣàǹtàǹsì àjọ tó ń ṣẹlẹ̀ léni wọ́n fẹ́ kájọ wọlé tó yẹ kájọ celebrate ẹ̀ so but má sọ fún mi pé òun lọ bí kan sí o. Òótọ́ ló sọ ó yẹ kájọ wọlé kájọ lọ sí àjọyọ̀ ni but mo ń kánjú lọ síbì kan so later màá bá ẹ ṣeré pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kò yẹ. Wá ẹ má ti lọ ẹ wọlé kẹ wá lọ jẹun. Ẹ má wọrí. Anyway later. Okay. All right. Àyànmọ́ mi yàtọ̀ sí tiwọn, wọ́n wá fàpájánú. Ìṣẹ̀dá mi yàtọ̀ sí tiwọn, wọ́n lọ ń bínú orí. Àyànmọ́ ògbó ṣóhun lẹ́lẹ́jọ́. Wọ́n ní kẹ́mi má lè lọ, tí wọ́n tún má lè rọ́nà lọ. Ọ̀rẹ́ ló ń gbà ní, ọ̀rẹ́ ló ń gbà ní, ọ̀rẹ́ ò ní lọ. Ẹ máa lọ bára ẹ máa lọ bọ́kàn sí o. Kí nǹkan tó dé mọ́ra sínú ilé ìfúnkọ́ mi? Kò sí nǹkan tó mú ẹsẹ̀ yìí bó ṣe wà yìí o, kò sí nǹkan tó ṣe ní ọdún mi gẹ́gẹ́ tó dùn mí. Kí ni nǹkan tó ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀yìn náà? Kò ń ṣe nǹkan tó ń dùn ẹ̀, kò ń ṣe ní tí mo wo rẹ̀ òbí gbogbo ìgbà bó ṣe ń rùn environment tàwa ìwò bó ṣe ń rùn. Bóyá mọ́tò ìgbéga tí mo ní kó floss kọ́tàlẹ̀ bóyá òní floss ẹ̀tẹ̀ rẹ̀ pé o. Kí ni nǹkan tá a sọ kí ló ń sọ náà? Wọ́n mi gbéga olú floss á ní kí ni ó tún nǹkan ìgbà tó ń sọ kéré lẹ́kan. Orúkọ tá yàtọ̀ sí òórùn ìrẹsẹ̀ ni sẹ́kọ̀ márùn-ún sí wọn náà ni ó gbọ́ ọ̀run gẹ̀tẹ̀ pé ó ṣe nǹkan kan jáde láti gẹ̀tẹ̀ yìí sí ẹnu ni. Mi ò sún ọ̀pọ̀sẹ̀ yìí ni wọ́n sọ. Sùkọ́ mi ẹsẹ̀ yìí ló rún adẹ̀ ní láti wá àkànṣe sí i a lè máa wọ ẹran báyìí. Ó sì wá máa wo kò rí báyìí lánàá ó rí pé ó ti wọ́n náà rí pé ó ti ń pajúmọ́. Kí ló ń pajúmọ́? Kí ni nǹkan tó ń pajúmọ́ tẹ̀ sọ fún mi wípé ó ń pajúmọ́? Ẹ má sọ fún mi bẹ́ẹ̀ yẹn o. Ẹ wò ọ̀nkúlé kan ọ̀nkú Bọ́lájí ẹjọ́ ẹgbà mí. Mo ti sọ fún un kò gbọ́ nǹkan kan nínú ilé. Ó sọ pé ẹsẹ̀ òrùn náà ló ń sọ fún mi. Ẹsẹ̀ àánú mi ẹ bá mi bọ̀ rẹ̀ yín sọ̀rọ̀ ẹsẹ̀ yìí ń rùn ó rùn kò gbọ́. Torí ó ń tura ẹ̀ tí ojú èèyàn bá fọ́ kò lè máa sọ fún wa pé ẹsẹ̀ eléyìí ń pa ojúmọ́ àbí Súnkàn mi kó máa sọ fún wa pé ẹsẹ̀ eléyìí ń pa ojúmọ́ ọ̀tá kìí ṣọmọdé àbí ilé kan. Ohun tí mò ń wò nípa ẹsẹ̀ ni pé bí a ká gbé lọ sọ́dọ̀ àbáwo ni tí a bá lọ́dọ̀ àbáwo ni ó máa wá nǹkan ẹsẹ̀sẹ̀. á dá fún ẹ wàá ṣe ò ní ṣorí kúkú Súnkàn mi tí wọ́n bá ní bí wọ́n ṣe wọ́n máa ṣe tẹ̀lé àwọn olè máa wù ẹ̀rùn báyìí tó ti yẹ torí àwọn ní bàbá kan àwọn ní ìdìbò báyìí tó ti yẹ ó lè dá lójú pé tí a bá dọ̀dọ̀ báyìí tó ti yẹ even kó jẹ́ ọwọ́ ayé ló wà bẹ́ẹ̀ wọ́n á yọ ọwọ́ ayé yẹn kúrò bẹ́ẹ̀ yes. Bọ́lájí kò yẹ sórí àwọn àgbàlagbà máa ń pa òwe kan wọ́n ní ẹni tí wọ́n sọ fún pé mọ́tò yóò pa tó wá fẹ́ yàgbẹ́ tó wá lọ kọ̀dí tó bọ́ sí títì níbi express tó wá kọ́ ẹ̀ sí títì pé ẹni yẹn mọ́tò yóò pa sórí ẹsẹ̀ ilé yìí bó ti wà yìí pé máa gbé lọ sí ọ̀dọ̀ yàrá kan mi ò gbé lọ sí yàrá kan Ọlọ́run tó fi síbẹ̀ máa mú kúrò. Ẹ dúró ná kí lẹ sọ fún mi ẹ wo mi láìkí nǹkan tó ń ṣe nínú ilé yìí o mi láìka o ṣé fẹ́ pa mí sínú ilé ni dájúdájú apààyàn gan ni ẹ kò ṣe pé ṣo fẹ́ pa mí ni apààyàn ní ìwọ ọmọkùnrin yìí ẹsẹ̀ rún tó yìí ó sọ fún mi pé kọ́ má tẹ̀sẹ̀ yìí lọ ṣé
títí di orí báyìí kó tó mọ̀ pé a máa wá nǹkan ṣe sí i wọ́n sọ pé kó ká lọ sí i ó tún sọ wípé kìnnì kan ẹ wò ọkùn Bọ́lájí ọkùn Lẹ́kan ẹ jọ nítorí Ọlọ́run dáadáa ní òní dojú ẹ jọ bá mi wá ọ̀nà ọjọ́ tá àwọn Yorùbá máa ń pòwe pọ́jọ́ tá a bá rí ibi níbí wọlé ẹ wọ ẹ bá mi gbé wọn lọ ẹ nípa ẹ jọ ẹ ṣàánú mi ẹ jọ. Sukọ ẹ má jẹ ká máa fa kíní bẹ Lẹ́kan Sukọ ẹ ṣe ká máa lò ní máa wúrẹ́ ọ̀bá yìí. báwo la ṣe ń báwo la fẹ́ lọ́gbà. a ní kó jí ká máa lọ sí sí òtún jẹ mi. ẹ rọra o ẹ rọra ẹ rọra o. Okay. Yàtọ̀ sí tiwọn wọ́n wá ń fa pàjánu ìṣẹ̀dá mi yàtọ̀ sí tiwọn wọ́n lọ ń bínú orí àyànmọ́ ògbógun orí ẹni ṣóhun lẹ́lẹ́jọ́ ìwọ ní kẹ́mi má lè lọ ṣé wọ́n gùn má lè rọ́nà lọ ọ̀rẹ́ ló ń gbà ní ọ̀rẹ́ ló ń pa ní ọ̀rẹ́ òtítọ́ yẹn ṣọ̀wọ́n ẹ máa lọ bára lé ẹ máa lọ fọkàn sí o. Bàbá ara ní mẹ́. Ọwọ́ àrí ara tí ní ẹ̀hún yóò kó mbẹ́. Sórí inú oró méje tí a fi pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ ń mú ká kó mbẹ́. Bárabá wa tú ọ tọ́ ọ bá jẹ́wọ́ gbogbo aburú tó o ti gbé kọ̀kọ̀ sí àti pé àwọn ìyá mi wọ́n fún lẹ́sẹ̀ ìtọ́jú. Gbogbo tí ọba jẹ́ oró ẹ bá mi mú ẹ bá mi mú. Alásì wa tú mi. Bára ṣe wá tú ẹ̀ kára ó lè tù ọ́ délẹ̀ pátápátá ọ wà jẹ́wọ́ torí pé àìjẹ́wọ́ rẹ àfàìmọ̀ tí ẹ̀kọ́ ẹsẹ̀ ní ọ̀pá àfikọ́ jẹ́wọ́ gbogbo aburú tó ti gbé kọ̀kọ̀ sọ̀bá. ń jẹ́wọ́. Ọya máa jẹ́wọ́. ń jẹ́wọ́ bàbá ń jẹ́wọ́. mo rán àwọn ayasasi lọ sílé Bọ́lájí.
ní sorógun ọ̀kà. bàbá èmi àti bàbá Ananjo ìlàjọ wa dàbí ọgbọ́n tá a fi oògùn sínú ọtí rẹ̀ nígbà táwa rí pé kò túnú ọkàn ní ara rẹ̀ ni bàbá wa dọ́gbọ́n yíra padà. Tinúkẹ́. No, má tó báyìí. Tinúkẹ́. èèyàn pàlọ́jà èéfín ilé wa gba ilé ògbóko èjì wẹ́rẹ́wẹ́rẹ́ domi ìrìwọ̀wọ́ sì dòjò ìjà kéékèèké sì ṣe bẹ́ẹ̀ ó dogun òkété ti bórù mọ́ yín lọ ilẹ̀ mọ́ yín ọ̀tán ọwọ́ tẹ̀ yín. bàbá ó ní Bọ́lájí wá rí tó rò pé Tinúkẹ́ ló rí ló fi bínú lé Tinúkẹ́ jáde kúrò ní inú ilé rẹ̀. bàbá ilé tó wá yà mí lẹ́nu mo wá níjọ́ tí mo lọ sí ilé Bọ́lájí bí mo ṣe délé Bọ́lájí mo wá tó wá bá Tinúkẹ́ ń bẹ̀ olówó mímu tí mo fi wá padà lọ sí ọ̀dọ̀ bàbá Ananjo. bàbá Ananjo. ǹlẹ́ o. wàhálà ti ṣẹlẹ̀ bàbá o. kí ló dé. wàhálà ti ṣẹlẹ̀. Tinúkẹ́ ó ti padà sọ́dọ̀ Bọ́lájí èyí náà lè sì fi mí lọ́kàn balẹ̀ pé tí kò ní padà síbẹ̀ mọ́ láíláí bàbá Tinúkẹ́ ti padà síbẹ̀ báyìí. Tinúkẹ́ dúró dè mí mọ̀ ń bọ̀. ọmọdé ọ̀ràn funfun ṣẹ́ ni o ó tóbi lọ́ọ̀ mi ni orí tí mo tún padà wọlé kí lélẹ̀ gbà sọ́wọ́ rẹ̀ ìrẹ́nu àbí tó bá ti di aago kan òru só ti yí ọ wà á mú ẹbù yìí èjì o òkè orí láńbọ̀ o èjì jẹ́ àràbà tó relé òríyàn ró kó mọ ilé wọ̀ o ẹrú tó bá sọ ọjọ́ náà o ẹrú ó fàpò bóra sùn o wà á bu ẹbù yìí ó bù sí ẹsẹ̀ èrè tó ti yọ láago kan òru egbò àdá àjẹná nù bùkátà sínú ní tí ó sìn tí èyí jáde láyé kò ní í sàn o ti gbọ́ láago kan òru kò sí àyà rẹ̀ ń já ni fọkàn ẹ balẹ̀ láago kan òru ló dà kọ Bọ́lájí lẹ́ẹ̀mẹ́ta kó tó bu ẹbù ìṣẹ́ṣẹ́ rẹ̀ tó ti yẹ ó yẹ àtẹ́lẹ̀ ọmọ nítorí fínẹ́ẹ̀lì jẹ́ àwọn ẹwọ́ ẹlẹ́mọ̀tà pàṣẹsẹ̀ méje gbogbo lórí àpáta ọdẹ fún àwọn mìíràn níwọ̀n láti fẹ́ ń bẹ́rùn kan ọ̀tá ó ń tọ́ bá ṣe bí ìṣe tèmi ní ọlọ́mọdé òní ta kánkó tí ọba náà mọ́ ní ìta gèrè kó tí ọbì jẹ lẹ́nu bóyá jáfílà búra pàǹdà kò sẹ́gun òrókò ìrókò méjì wọn ní ṣe ra wọn níbi ó sì lé ní ibi lọ́tọ̀ bó ti jẹ́ nù. bàbá láago kan òru àbí. aago kan òru ẹ sọ́kàn mi wá ó léèwọ̀ ìkìlọ̀ wà ń bẹ̀ o só ti yẹ ìkìlọ̀ ọbẹ̀ náà ni pé ẹbí kò gbọ́dọ̀ kàn ọ́ ní ẹsẹ̀ o ẹsẹ̀ tèrè ni o méjì ọkàn lẹ́sẹ̀ o ti gbọ́ o ti gbọ́dọ̀ kọjá aago kan òru àfírà. ẹ ṣé bàbá. lẹ́wọ̀. ó tún ti ń lọ ṣìkàṣìkà lọ ọ̀dàlẹ̀ rẹ̀ ti ń lọ láti tún lọ ṣe ìka ó tún ti ń lọ. agote kan tí bàbá ní lo kí ni mo lọ ti lò yìí. aago kan náà bá ní kí n fi kíní sí ọ lẹ́sẹ̀ Bọ́lájí o tí má ti wá ń fi sí ọ lẹ́sẹ̀ nígbà tí wọ́n ní kí n fi sí ọ lẹ́sẹ̀ egbò àdá àjẹná tí wọ́n ní lọ́mọ bá sìn ní lọ́mọ bá yí ni kò máa mú ọ ibẹ̀ ni kò máa ná gbowó rẹ sí ká máa gbé káàkiri ká máa rí wò.
Bọ́lájí o. Bọ́lájí o. Bọ́lájí o. Bọ́lájí o. Egbò àdá àjínà tí a ní kó mú ọ. Ó ní mo bù sí ọ lẹ́sẹ̀ yìí o. Ó ní mo bù sí ọ lẹ́sẹ̀ yìí o. Ibẹ̀ ni kó orun gbogbo owó ẹ̀ sí pátápátá. Ká wá máa wò ó, ká má rí wò. Àṣẹ ọ̀tá ni mò ń bá gbélé láti ẹjọ́ tí mi ò dẹ̀ mọ̀. Súnkànmí, ìwọ tájọ́ ń jẹun kọ́nà nínú àwa ẹ̀. Tájọ́ ń fi àjọ sùn lórí bẹ́ẹ̀ bàbá. O ní bọ́nú ẹ̀. O ní bọ́nú ẹ̀. Ẹsẹ̀ ló máa pa ẹ́. Bàbá, kì í ṣẹjọ́ tèmi náà. Bọ́lájí ló fà á. Òun ti gbàgbé ìpìlẹ̀ ọ̀la rẹ̀ ni. Ó wá sọ mí dẹni yẹ̀yẹ̀ láwùjọ. Irú ọjọ́ òní mi ò believe pé ó lè wáyé. Torí gbogbo wa náà la mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe rí tí gbogbo ẹ̀ ò jọra wọn tí gbogbo ẹ̀ rí bákan bákan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ tí wọ́n bá mi dúpẹ́ ní ọwọ́ ọ̀rẹ́ mi Bọ́lájí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà láàrin èmi àti ìyàwó mi àti ọmọ mi in fact mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan tó wá rí láti èní lọ pẹ̀lú bí inú mi ṣe ń dùn yìí mo fi ṣe àdúrà fún ọ tinútinú tọkàntọkàn ọlá rẹ tó ti lọ síwájú kò ní lọ sẹ́yìn. àmín o. ìdí tí mo fi ní kí gbogbo wa ká kọ́kọ́ bọ́ sí ìbàdí ká kọ́kọ́ ṣe ilé ní kékeré báyìí ni pé ẹni pé tàbá wo ìta àwọn àlejò lílọ rẹpẹtẹ ẹ láti máa lọ kéékèèké ṣùgbọ́n tó jẹ́ kí n mú wá sí ìbàdí ni pé kí lè fi ẹ̀mí ìmoore mi hàn sí Bọ́lájí ọ̀rẹ́ mi ló jẹ́ kí n ní ká máa mọ̀ mí ká lọ wá sí ìbàdí kékeré yìí so ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. sílẹ̀ ni pé mo wá rò pé ìwọ náà ní bóyá bíi 1 or 2 things láti sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ó ṣe é Súnkànmí mo ní ọ̀rọ̀ méjì ìṣẹ́kùn tí mo fẹ́ sọ. bó tiẹ̀ jẹ́ pé irú tó ń ṣẹlẹ̀ yìí àwọn náà ń gbàládùn àkànwá báyà náà ṣe lọ́dọ̀ tiwa náà. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe toráwo tí ì bì àwọn tó dẹ̀ ti bí náà ni kọ́lọ̀ máa pa wọ́n. and by the way ṣé ọmọ tí ó ń ṣe ọjọ́bí kọ́ ló bọ́ aṣọ ẹ̀ bí ẹni tí ó ń já ọgbà ní gáràjì bẹ́ẹ̀. no daddy mo kàn sáré lọ rẹ̀ ni. bẹ́ẹ̀. anyway kékeré ṣe ni ẹ̀rọ tiẹ̀. ẹ rí Súnkànmí ọ̀rẹ́ mi ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan so ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ reverse padà sí nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn tó ń sọ pé tí ò bá ṣe ọlá Bọ́lájí òótọ́ ló sọ náà òótọ́ ló sọ kò parọ́ tí ò bá ṣe ọlá ìmí irú tó jókòó tó wá ilé ni kò ní ṣẹlẹ̀ náà but Súnkànmí ó ṣẹ̀ mí o yes ó ṣẹ̀ mí gan gidi ni in fact bí mo ṣe ń wú ẹ gan inú bí mi sí ẹ inú bí mi sí ẹ inú ẹ bí mi gidigidi o. Uncle Bọ́lájí. ẹ jọ ẹ má sọ anything o ẹ má jẹ́ kí n gbọ́ anything o Súnkànmí èèyàn burúkú ni ẹ o. jẹ́ kí n sọ̀rọ̀ náà jẹ́ kí n kú fótó sí mi are you getting me right jẹ́ kí n kú fótó sí mi ọgbà ò sọ fún mi kó ti mú olè mọ́lẹ̀ náà jẹ́jẹ́ ló pè mí mo dẹ̀ bọ̀ wá sílé aṣọ rẹ̀ ó fi birthday fún ọmọ ẹ̀ Gbénga ọmọ náà ṣe bó ṣe tú bọ́tì náà aṣọ sílẹ̀ bí àwọn tó ń já owó gbà nìyí ṣé bó ṣe kúrò nìyẹn ẹni ò kékeré nìyẹn because èmi náà ṣe máa gbé pé àwa náà máa àbí ìbàjẹ́ àwa náà máa ṣe tiwa fún àwọn tó ṣe fọmọ sìn kò ní kú. àmín o. Súnkànmí wọ́n ń tẹ́ láti sọ fún mi pé òun ní 50,000 naira mo ní kí Súnkànmí lọ gba 80,000 naira lọ́wọ́ sẹ́kítírì mi kíyàwó ẹnu máa gbọ́ tó ń tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́ sí yín o kíní kan ó lọ gba 100 jẹ́ kó sọ̀rọ̀ fún wa èló ló gba lọ́wọ́ sẹ́kítírì mi. 100,000. ṣé o gbà kó tó sọ ó gba 100,000 ṣé kò ti máa mú olè mọ́lẹ̀
nǹkan tó wù mí jẹ́ kí n sọ ọkọ ni mo kọ́ tá ṣe. Ṣé aṣọ tó wà lọ́rùn ẹ̀ tí wọ́n wò yẹn aṣọ tó ń wò yẹn èmi tí mo rà fún lélẹ̀ gbogbo bó ṣe ń wò yẹn tí àwọn yàrá òbí yóò lò òyàwó náà gbogbo ṣe wò match wò láti ẹsẹ̀ bàtà ẹsẹ̀ bó ṣe ń wò yẹn tó fi dókè to match bó ṣe wà yẹn èmi tí mo rà fún lélẹ̀ àbí ṣé kò sọ fún ẹ pé mi ni mo rà fún kò sọ ni. ó sọ fún ẹ mo rò pé òun náà máa parọ́ ni ọlọ́run yú ẹ. Bọ́lájí kí ni ìsọkúsọ tó ń sọ báyìí ṣé ìbò ti lọ ta lọ ojú ọ̀kan mu ojú arúgbó ọgbọ́n mọ̀ bá ní ìrò ló wà ní. gbogbo ẹnu ẹ sọ gbogbo ẹnu ẹ sọ mo ní kó jẹ́ ká sọ nǹkan tá a ṣe kán lè mọ̀ páwa la ṣe ọlọ́run gbé àwa kan sókè ju àwọn kan lọ náà kàyọ́tì torí pé òsínlẹ̀ náà ní irú nǹkan tí mi bàbá wọn náà rà rẹ̀ náà mú dẹ̀ rí pé haúsá ló yà bí haúsá kìíní kan ló yẹ kó kàyọ́tì so jẹ́ ká sọ̀rọ̀ in fact mi ò tí sọ anything o tó yẹ mi ò tí sọ anything. àwọn ṣẹlẹ̀ tí ó pè mí lọ́jọ́ kan tó kàn ní wọ́n ti lé ọmọ kúrò ní school mo ní láti wá fún owó school ọmọ ẹ̀ kí ló kéré jù ní táwọn sún ma pain just ordinary pain kò lè dára fún ọmọ ẹ̀ lè mílíọ̀nù àwòjú ẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ sórí ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ní àwọn change kan tó máa ń gbà lọ́mù tó máa fi ra oúnjẹ sílé bọ́ mo mọ̀ pé ó náà jẹ́ gbogbo ló máa sọ fún ìyàwó ẹ̀ so kí wá ní nǹkan tí mo ìdè ó nǹkan ẹ̀ kan tí mi ò kàn lè bá kàn mí ṣe mi ò tó ìkùn tó bá ní kí n ràn lọ́wọ́ nípa ìgan ṣe mọ̀ pé àárín ìyẹn ni pé mi ò kì í báyàwó ẹ̀sùn àbí wọ́n rí lọ́dẹ̀ anyway mi ò ní mọ̀tì láti sọ mọ́ tí n bá dé tábẹ̀ nǹkan tó ṣe máa explain fún àwọn so tí n bá dé tábẹ̀ a máa ṣàlàyé gbogbo yòókù that's all ká máa àbí kí ló. ohun gbogbo tójú rí ìyẹn pọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí ni láyé ohun gbogbo tójú rí ó ga ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ ohun gbogbo tójú rí ìyẹn pọ̀ ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ ohun gbogbo tójú rí ìyẹn pọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí ni láyé ohun gbogbo tójú rí ó ga ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ ohun gbogbo tójú rí ìyẹn pọ̀ ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ. ọ̀rẹ́ no nígbà tó ń ṣobìnrin náà ìwọ ló sọ fún mi pé kí n make sure pé mo tètè débí báyìí ní àárọ̀ yìí mo dẹ̀ tètè dé ọ̀dọ̀ ẹ̀ sìn so ìwọ náà wò náà ó ti pẹ́ jù ó wá múra bí obìnrin láì ṣobìnrin ẹ̀sùn kan mi. Bọ́lájí ṣé mo ní kó fọkàn ẹ balẹ̀ sórí wọ́n ti rí sùn check ẹ̀ so wọ́n ti ní ká wá gba owó yẹn. you mean it? lọ́wọ́ ẹ̀ dábì wá ṣe owó so wọ́n ti ní ká wá sí kí wá wọ́n náà wò ká máa lọ ká máa yẹ ká lọ́ọ̀ tí ká máa lọ náà fún kàn mí. nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé mò ń wò pé bóyá ṣé ká bẹ́ẹ̀ bá ti gba chẹ́ẹ̀kì yẹn ká lọ sanwó sàkáǹtì ẹ̀ náà ìbáwò. no ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o ọwọ́ ẹni báyìí nìyẹn fi máa ń gba ọrẹ èèyàn jẹ́ kí a fọwọ́ ara mi gbà even inú mi á dùn gan tó bá lè ṣe kékeré kan fún mi tí ó ti yẹ tí orí tábà ti ń gba owó yẹn tó báyìí màá fẹ́ pé ògùn ló máa gbé mi lọ sí ìtumọ̀ sílẹ̀ ọgbọ́n materials yẹn pátápátá ìyẹn tún kọ́ àsúnkọ́ mi orí ló ṣe fún mi orí láti mi ò gbọ́dọ̀ gbàgbé ló ṣe fún mi súnkọ́ mi náà for the past 3 years mo ti ń lé contract yìí kò tẹ̀ mí lọ́wọ́ súnkọ́ mi orí gidi ló ṣe fún mi mi ò dẹ̀ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ súnkọ́ because àwọn àgbà tó máa ń sọ kiri kan o àjùmọ̀bí kò kàn tánù súnkọ́ mi ẹni tí Ọlọ́run bá rán síyàn báyìí ló máa ṣíyàn lórí dájúdájú ìwọ lólórí mi ò dẹ̀ lè gbàgbé ẹ̀ láéláé. Sórí ìbí náà ti ń process àwọn iṣẹ́ kan tipẹ́tipẹ́ tí ò tí ì bọ̀ sí sórí àwọn gọ́fìmẹ̀ntì wa wọ́n fẹ́ ṣe interior decoration àti exterior decoration kan gbogbo furniture work tó wà ní ẹ̀ pátápátá ìyẹn wọn ni wọ́n á gbéṣẹ́ yẹn fún báwo bá mi gbà ládùúrà kó lọ́n jẹ́ kí tèmi náà bọ́ sí. àsìkò mi Ọlọ́run á jẹ́ kó bọ́ sí sórí Ọlọ́run tó jẹ́ kí tèmi kó bọ́ sí náà ìwọ ló jẹ́ òòrí mo ṣe rí ní túkọ̀ mi ìdí mo ti dọ́lọ́lá nìyẹn mo ti dolówó nìyẹn túkọ̀ mi mi ò lè ẹ́ gbàgbé ìgbésí ayé túkọ̀ mi. àwọn àgbàlagbà náà máa ń sọ pé àjọjẹ olùbẹ́lẹ̀ kan ọba ní tí wọ́n bá ní tèmi náà bá ní àǹfààní fún ní fúnra wa náà so gbàgbé lórí yẹn. mọ́mí Gbénga
Yes, dear. Uncle Bọ́lájí, nílẹ̀ ń ṣe níta látẹ̀kọ́ tí mo ti bá yín dáná tán, mo ń retí yín kẹ́ wá jẹ ni. Mọ́mí Gbénga, oúnjẹ. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ nìkan tó wà lẹ̀ yìí. Àbí ẹ̀gbọ́n kan tá a sọ̀rọ̀ nípa yìí. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ nìkan tó wà lẹ̀ yìí. Ohun gbogbo tójú rí yẹn pọ̀, ohun tó ń ṣẹlẹ̀ sí ni láyé. Ohun gbogbo tójú rí ó ga, Ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ. Ohun gbogbo tójú rí yẹn pọ̀, Ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ. Ohun gbogbo tójú rí yẹn pọ̀, ohun tó ń ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ sá, wàláhì ó ṣẹlẹ̀ sá. bọ́ọ̀sì àfi mọ́tò gbá yẹn. Ara sá, ṣe ìjọba pé ọ̀rọ̀ mọ́tò gbáhàn ní tí ẹ̀fọ́ mọ́tò gbáhàn báyìí. Ẹ̀yẹn yẹn sì máa látòṣe máa ní láti gbé lọ sí hospital nìbọ̀. Ó lè ti kọjá tí mọ́tò àbí ọ̀rọ̀ mọ́tò àbí ọ̀kan. Eléyìí tó lágbára gún ni sá o. Kí ni kókó tó ló ṣẹlẹ̀ gan? Àbí sẹ́ ọ̀rọ̀ náà tóbi kéèyàn fọ̀ bẹ́ẹ̀ bu ni. Ṣẹ́rí tí mo sọ lè yé yín ni sá, but màá try jẹ́ kó yé yín sá. Ṣẹ́rí láàárọ̀ tí mo jí tí mo lọ sí ọ́fíìsì, mo kàn dé wá ṣẹ̀mọ̀ṣọ̀ àjẹ́dẹ́ àwọn èèyàn tó pọ̀, wọ́n pọ̀ gan. Ẹ sì mo sọ fún ẹ, àwọn kẹta tó sínú sóòrùmù yẹn bá mo sọ pé kẹ kó àwọn kan síta díẹ̀ lánàá káwọn tó bá ń kọjá lọ kán lè máa rí so nǹkan tí mo sọ jáná sí ni àbí ìjà náà. Ọ̀gá, tí mo wọ showroom, tí mo wọ workshop, sá everything ti jóná. Kí ló tẹ̀lé? Dúdúdúdú kí ló tẹ̀lé? Mo tẹ́ gbèsè tẹ̀lé bá mi. Ohun gbogbo tójú rí yẹn pọ̀, ohun tó ń ṣẹlẹ̀ sí ni láyé. Ohun gbogbo tójú rí ó ga, Ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ. Ohun gbogbo tójú rí yẹn pọ̀, Ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ. Ohun gbogbo tójú rí yẹn pọ̀, ohun tó ń ṣẹlẹ̀ sí ni láyé. Ohun gbogbo tójú rí ó ga, Ẹlẹ́dà ẹni nìkan ló ń kó níyọ. Ohun gbogbo tó Ṣé tí n bá wá ṣẹ̀, bàbá, ṣebí tó bá ṣẹ̀yàn, ṣebí wọ́n máa ń pèyàn tó máa ń sọ fún yàn ni. Kí ló dé ṣe tó ń ṣe pè mí kó sàrẹ́ pé mo ṣẹ̀? Bàbá, kò ní bọ́nú ẹ̀ o. Lágbára ò ní bọ́nú ẹ̀. Ẹsẹ̀ ló máa pa ẹ́. Èmi mo sọ ẹsẹ̀ ló máa pa ẹ́. Ayé àwọn làwọn àyẹ́ ṣe pé. Tó mo ti wà yìí. Wọ́n náà ti tó òun tẹ́wọ́. Sùkọ́ ìwọ. Ọbọlájí. Máa ojú ẹ̀ o. Ọbọlájí, ó ṣe sùúrù ni. Ìwọ sọ ọgbọ́n ní ilé ìgbà tó fìdá rẹ ni. Dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá ìyàwó rẹ̀. Ìwọ pàápàá kò sì dúpẹ́ lọ́wọ́ orí tó mú wálé ayé. Ẹbí bẹ́ẹ̀ kọ́ ni ọba ti di ọ́fíìsì. Ọwọ́ adáríjì ó sì ṣàdúrà fún. Súre fún. Bọ́lájí, fún èyí. Bàbá ní àwọ̀ tó dùn ọ̀fà, àwọ̀ ara dé ní egun. Sọ ọgbọ́n bí Elédùà, wọ́n sọ ọtí ọ̀dọ́ kò jì sọ́fìn. Ìdí tó fi ṣe sùúrù nù ẹ̀yà sùúrù. Mo ní pé ìsúre fún tiẹ̀, ìyóò tẹ̀lé náà ṣàṣeyọrí lórí ẹ̀. Súre fún. Ọlọ́run aṣàánú Ọlọ́run máa mọ ẹ dáadáa. Ààrẹ máa yá. Lágbára Ọlọ́run ẹsẹ̀ yìí máa sàn. Tí wàá dẹ́ fẹsẹ̀ ara yìí, tí wàá dẹ́ fẹ́ràn ní lọ sílé padà. Ẹ fàṣẹ sí o. Bí mo Bọ́lájí ti wí, ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ojú rẹ̀ ṣe o. Sọ̀rí ńgbà tó ti wá súre fún mi, mo wá gbé wọlé. Mo mọ̀ pé àwọn ọ̀dà mi wọ́n kún lọ́wọ́ lórí ẹ̀. Ẹsẹ̀ yóò sì jẹ́ná yóò padà sípò ẹ̀. Ọyẹ́ gbé wọlé. Bàbá, nítorí rẹ̀. Àbẹ́rẹ́ nìkan. Ẹ má bara yín jà mọ́ o. Ẹ má bara yín jà mọ́ o. Èyí sì fi nǹkan kan ṣèrègùn fún yàn láyé kò sí nǹkan ṣe lè tó. Ìrègùn burú o. Kò sírú orí ọ̀n láyé bó ti wulẹ̀ kó pọ̀ tó. Kẹ́ẹ̀ fi gbọ́dọ̀ máa ṣèrègùn fúnra wọn. Ọlọ́ọ̀ba nìkan lọ́bọ onírègùn.
tó pé tó bá ṣèrègùn fẹ́ dà ọ̀tọ̀ olólóore gbogbo tó bá ṣe fún wa nìkan oṣù ẹ̀dá tí bá ṣèrègùn láyé yìí kò dá o ẹ wò tán tí mo sọ fún yín ẹ wo adúrú ìrègùn tí ọmọkùnrin ṣe sọ̀rọ̀ rẹ̀ tí ì bá ṣe ọpẹ́lẹpẹ́ lẹ́dọ̀ ọmọbìnrin ẹ wá bójú kọ̀ bá ṣe rẹ̀ tó ọmọkùnrin lára ìrègùn tí ń ṣe sọ̀rọ̀ rẹ̀ ló sì fà ìrègùn ọ̀dà o ìrègùn kò dáa rárá èyí náà ti rí nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ ẹ sì máa ń já ìjà kankan mọ́ o òye yín ẹ má bára yín jà mọ́ o ẹ má fi ìṣẹ̀lẹ̀ ìrègùn fúnra yín mọ́ o òye yín kò sí nǹkan kan tó lé ilé ayé yìí ẹ wá mọ gbọ́dọ̀ wá fi lọ parí ìjà láàrin ọmọbìnrin tó jẹ́ ìyàwó rẹ tí ò ní sí èdè àìyedè mọ́ tẹ́tù wá máa bọ́ ọ̀rẹ́ yín lọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà bẹ́ẹ̀ ṣùgbọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí òye ẹ má bára yín jà mọ́ o ẹ wò ẹ má bára yín jà mọ́. bàbá ẹ ṣe kan púpọ̀ ẹ wà èmi gan-an ní ló yẹ kí máa dúpọ̀ pọ̀ lọ́wọ́ yín ṣé ẹ rí ju gbogbo ẹ lọ ṣé àbá mi bẹ Ṣọlá ẹ bá mi bẹ kitikiti ẹ wò ẹ bá mi bẹ bàbá. ó dẹ̀ ti ń gbọ́wọ́ yẹn sá fún un. bàbá ẹ̀yin máa kí ọlọ́run darí kì í. àgbẹ̀rẹ̀ dánú ilé sà. àmín àmín. èmi ò bínú nígbà tí wọ́n á yẹ díẹ̀ tí bá wà dá sí i nínú ìrọ̀rùn lórí máa fi fàbínú. ó ní ẹ̀dá àdìrí gbogbo ìtọ́lẹ̀ tó bàbá ẹbí ló máa tẹ́ pé tẹ́lẹ̀ ẹ̀yìn méjèèjì ẹ̀gbọ́n ẹ̀dì wọ́n ayé.